ilé ayé ò ṣe é dágbé ẹ̀ka àsán níbi gbogbo tẹ́ ti ń gbọ́ Radio Lagos 107.5 FM ti Wantiwa ní títì Àgànláyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀bí Omiṣore mo tún ti dé mo ti balẹ̀ gúdẹ̀ mo ti báwo ni ṣe ti jókòó tí ń retí mi ẹ̀yin tèmi ẹ̀ má wọ̀rì mo ti kò dé ṣé mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi mo ní wípé bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòun tó ń bọ̀ wá bá a bẹ́ẹ̀ ni ó ṣọ́ọ̀kì yín bákan àtẹni tó ń gbàwẹ̀ àtẹni tó ń jọ̀sán gbogbo ẹ̀ á tó yanjú ó ń tán lọ àti wọ Kàsímù tó padà di Èsìkáyà nígbà tó lọ́n padà mú ẹ àti lẹ́ǹtì àti Ramadan wọ́n wọnú ara wọn ó padà tó wá ń jẹ́ Fáyọmí àbí Fákáyọmí àníwọ̀ ń jẹ́ lórúkọ ọ̀gá mi kò sí nǹkan kan àjọ wà náà ni ṣùgbọ́n ètò ìṣèkókò ní wípé wọ́n ní gbogbo kùdìẹ̀kùdìẹ̀ wa tá a ti dàálẹ̀ nínú àwọn oṣù ńlá oṣù tó níkẹ̀ tó nígẹ̀ jùlọ tó tún wá kò láìdí ara wọn tọ́lọ́run tún fi jẹ́ kó yé wa pé ẹyọkan lòun yẹn ẹ má jà tún padà lọ díẹ̀ mọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe pé kó máa lo bẹ́ẹ̀ kó máa lo bẹ́ẹ̀ kò sí nǹkan tí kéèyàn ò lè ṣe nǹkan tó o bá fi kọ́ra ẹ̀ ló máa mú ẹ ní ara Àgànláyé lẹ́tọ̀ ìròyìn pátápátá ni mo kí mi ò lólódì kankan ẹ ṣáà mọ̀ wípé èmi nìkan kọ́ ni mo máa ń wá kò fowó Ọláìwọlá ó wà nílé àgbèrò pẹ̀lú mi bẹ́ẹ̀ ni Abdulrahman Isansa àwọn náà wà ń bí olùlọ́gá mi kọ́lọ́n kó gbà wá ni tẹ́ ẹ bá fẹ́ lọ́mọ iṣẹ́ ìṣàtún máa fi sínú ẹ má ní ta fún yín lẹ́jọ́ ìrúwú o mò ń bọ̀. gbogbo bí tí ń bá lọ ìrìn á máa tẹ̀lé mi o gbogbo bí tí ń bá lọ ìrìn á máa tẹ̀lé mi gbogbo bí tí ń bá lọ ìrìn á máa tẹ̀lé mi bó jẹ́ ní Nàìjíríà bó jẹ́ lu òyìnbó gbogbo bí tí ń bá lọ ìrìn á máa tẹ̀lé mi gbogbo bí tí ń bá lọ ìrìn á máa tẹ̀lé mi gbogbo bí tí ń bá lọ ìrìn á máa tẹ̀lé mi á máa tẹ̀lé mi gbogbo bí tí ń bá lọ ìrìn á máa tẹ̀lé mi gbogbo bí tí ń bá lọ ìrìn á máa tẹ̀lé mi. ọmọ ìyàwó Ànábì Pasuma Wonder Adékúnlé Ajíbọ́lá ọmọ tó ṣe kí ni ọmọ tó pọ̀ tó pọ̀ jù gbogbo ibi tó bá lọ eré ń tẹ̀lé ẹ̀ ara rẹ̀ tó tẹ̀lé ẹ̀ náà lójú gbẹ̀yìn ìyá ẹ̀ Àgànláyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀bí Omiṣore àlejò mi ti wà nínú ilé agodo pẹ̀lú mi àlejò mi lè kẹrí ẹ ṣáàjẹ́ kí n sọ pé mo lè ní pàṣẹ mo gbé wa gan ẹ ò gba irọ́ ni kò ṣèjọ́ mẹ́jọ ìyàwó Ànàbí kò lè wá ṣùgbọ́n ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ náà ló wà níbí pẹ̀lú mi. ọ̀pọ̀ ẹ̀mí l'Amẹ́ríkà jọ. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jùmọ̀bí Omiṣore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. kéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jùmọ̀bí Omiṣore. Erosimo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àṣewù bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimo wọ́n ṣe gbẹ́rẹ́lé. Erosimo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimo catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimo catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimo wọ́n ṣe gbẹ́rẹ́lé. Àlàbí ọjọ́
Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rọ pé pẹ̀lú ni kò lè bá wọn dé ní ọmọ ò padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ̀rọ̀ pé wọ́n mọ́ wọn nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rọ pé pẹ̀lú ni kò lè bá wọn dé ní ọmọ ò padà ẹni táyé fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ní. tó àlejò mi ẹ dárúkọ yín fún àwọn ará ilé ẹ̀jẹ̀ kan mọ̀ yìí. ẹ̀yin ará ilé ẹ̀ka sàn orúkọ mi ni Alhaji Lukman Aimasiko tí mo jẹ́ national president Pasuma fans club worldwide tí mo lè tún jẹ́ aṣáájú PFC1. tó Mr. Lukman Aimasiko kí ló gbé yín wá sórí ètò lọ́sàn-án yìí. nǹkan méjì ló gbé wa wá sórí ètò lẹ́yìn àkọ́kọ́ ni ti ìyá ọ̀gá wa a fi àsìkò yìí ń dúpẹ́ lọ́wọ́ everybody gbogbo ẹni tó náwó sí wa àtẹni tó wá síbẹ̀ kọ́lọ́n bá wa ẹni kí gbogbo wa náà gbẹ̀yìn arúgbó wa kọ́lọ́n bá wa dúpẹ́ fún yín. ìkejì ni ti Ramadan lecture tí a fẹ́ ṣe níjọ́ Sunday because ọ̀pọ̀lọpọ̀ tí mo wí pé torí pé ìyá Paso kú ṣé kíní yìí máa ṣe é ṣe tábàlẹ̀ ní káwọ̀ gbogbo tá à ń ṣe iná àdúrà ni àdúrà dẹ̀ ló máa bá òkú yẹn la fi jẹ́ kí wọ́n mọ̀ pé ọjọ́ 8 days yẹn Friday ni Blue Roof láti máa ṣe Ramadan lecture àì máa ṣe ní Sunday on the 16th of April which is Sunday tá a máa mú yìí so àì máa ṣe abẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ pé àì máa ṣe ń jọ sọ. so 8 days ìyẹn lè máa ṣe ní on the 14 Friday ìyẹn lọ́jọ́ Jímọ̀ lọ́tún láì nínú ọgbà wa ní bíbá ẹ̀ ìyẹn ti 8 tó bá wá di ọjọ́ Sunday níbo ni Ramadan lecture tó ti fẹ́ wá. Blue Roof náà ní ilé ìtẹ̀ láìkí wa náà gan iná. lórúkọ àwọn náà láìkí ọ̀gá wa. torí pé Paso lórí Ìkẹjà lórí Paso àwọn àti wa gbogbo ní sunshine tiwa inú wa ń dùn àwa ń bá ẹjọ́ àwa ń bá ayọ̀ torí pé chicken ni ó gbẹ̀yìn òbí ẹ̀ kò sí nǹkan tó dáa tó kọ́ mọ́ gbẹ̀yìn òbí ẹ̀ gbogbo òbí pátápátá tó wà láyé ló máa ń gbàdúrà ní pé kẹ́lẹ́ ìyàwó má ṣíwájú bẹ́ẹ̀ ọmọ náà tó bá jọ ọmọ àlùbáríkà tó jẹ́ lókìkí bíi ti Pasuma Wonder tí gbogbo ayé mọ̀ bí ọmọ ṣe máa gbà nìyẹn pé wọ́n lọ́run ò ti fi níyàn ó má fi níyàn làwọn pa àlejò pé àdúrà gbáà lórí Paso báwo ló ṣe rí lára yín nígbà tó gbé ẹ̀kọ́ ìlú àwọn báyìí ẹ̀rù pé kí ló ṣẹlẹ̀. ọpẹ́ la máa dún. alihamudulilayi. nítorí pé tó bá jẹ́ pé ìkejì ló ṣẹlẹ̀. bá a ṣe fẹ́ bá a ṣe fẹ́ ló ṣe rí ó pàṣẹ fẹ́ méjì tó da èèyàn kò kí ń pẹ́ nu gbó. àdìjọ́ mà ti pẹ́ tó. kò ní ìwà wá kó lọ. ṣé ìlú rẹ̀ bẹ́ẹ̀ bàbá tó bẹ àdúrà ló máa ń ṣe. ṣèbí náà ló jẹ́ ká jẹ kúta ọ̀pọ̀lọpọ̀ màálù lọ́sàn fífi rò wọ́n máa rò ọpẹ́ la dá lọ́dọ̀ lọ́run. àwọn ànábì náà ni wọ́n pa ó wò pé ànábì yìí ẹni yìí náà ìkan lára àwọn sàbí Ọlọ́run kó máa bọ̀ lọ́dọ̀ wa. gbogbo ẹ̀dá tó bá yìí ní ìyá láyé tí wọ́n dẹ̀ ti ń dàgbà bẹ́ẹ̀ yẹn tó ti di pé ìyá ń wọ 90 ó wọ 80 kó ń tọ̀hún náà máa kó máa dúpẹ́ tó bá tó wá di pé ìyá takú ìyá ò lọ́gbọ́n Ọlọ́run ṣàánú wa mi ẹ̀kọ́ lọ́wọ́ wa ọ̀fẹ́ la rí gbà pé ẹlẹ́yìn ìṣíwájú bẹ́ẹ̀ ni o because Ọlọ́run àjẹká rí kò ṣe dáadáa. nígbà tí mo gbọ́dọ̀ lè Paso nígbà fún àyè tó kọjá bẹ́ẹ̀ mo ti ṣí ni. bẹ́ẹ̀ni torí ní gbogbo wa ń dùn mí. láti ìgbà tó ṣe ọ̀nà ibẹ̀ náà everybody ti ń ṣe everyday náà ń dáná ń bẹ̀ everyday náà tó ń ṣe níbẹ̀ làwọn àfọwọ́n wá bẹ̀. bó ṣe lè pẹ́ lọ́wọ́ tó ń wá tán kàwé yẹn jọ yẹn ẹ ṣe àdúpẹ́. wọ́n ní àdúpẹ́ àǹfààsìkò yìí gbogbo àwọn Pasuma fans club wọ́n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde àtẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun àtẹ̀yin tẹ́ ẹ fi ìpè ránṣẹ́ ni o ẹ̀yin tẹ́ ẹ wá ni o ẹ̀yin tẹ́ ẹ ti fi nǹkan ránṣẹ́ ni o àtẹ̀yin tẹ́ ẹ tún sì ń bọ̀ wá sí pé àwọn dúpẹ́ lọ́wọ́ yín wọ́n dúpẹ́ fún yín torí pé. ẹgbẹ́ wa Alájà Àbíkẹ́ Kájọlá láti US à ń dúpẹ́ lọ́wọ́ wọn la dúpẹ́ ṣe gudugudu méje yàyà tó pọ̀ àtàwọn bàbá ẹgbẹ́ wa méjèèjì à dúpẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ pátá la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àtàwọn governors à dúpẹ́ lọ́wọ́ wọn. gbogbo àwọn èèyàn èèkàn tẹ́ ẹ bá ní kẹ́ ẹ máa dárúkọ ẹ̀ pẹ́ máa ṣe èèyàn. ẹ mọ̀ pé Paso ò ń ṣe èèyàn ẹnìkan èèyàn gbogbo ayé ni bẹ́ẹ̀ ni à dúpẹ́ lọ́wọ́ wọn. tó ṣe ẹ ti gbọ́ báyẹn àwọn Pasuma fans club wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá pátápátá tẹ́ ẹ bá ń gbẹ̀yàn tó ti ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan president Pasuma fans club nìyẹn Mr. Lukman
àìmàsìkò ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ tèmi gan ọwọ́ Ọlọ́run ló wà ọ̀rọ̀ gbogbo wa ọ̀rọ̀ Olúwa ló wà ọ̀rọ̀ òní ẹ̀jẹ̀ òun àsìkò àìmàsìkò ẹ bá mi kí àwọn ará ilé kẹwàá ṣe kí ni ẹgbẹ́ bòdì. mo kí ẹ̀yin ará ilé lẹ́ẹ̀kan sí o ẹ ṣe ẹ kú àdúró tì wá gbogbo wa la máa rọ́mọ yé gbẹ̀yìn wa ẹni máa kú àdàgbà o gbogbo eléyìí tí ó dẹ̀ ṣẹlẹ̀ inú ẹjọ́ à ń retí yín lọ́jọ́ Sunday on the 16th fún ti Ramadan lecture wa Pasuma fans club tó máa ń wáyé lọ́dọọdún. tó máa ń wáyé lọ́dọọdún ikán òdì kan lọ́wọ́ o. then ọjọ́ Jímọ̀ gbogbo yín náà la pè kẹwàá síbi HBS Fidau Alhaja Adijatu Kubura ìyàwó ànábì tí gbogbo èèyàn mọ̀ ní ìyá Pàṣọ ọmọ rere àgbẹ̀yìn gbogbo wa o. ìyá tó bí màmá mi tí bọ́lá bá sùn án. wọ́n ti jèrè màmá mi jẹ́. ìyá tó bí Pàṣọ ti jèrè Àlàbí o. àwọn ọmọ mi kọ́ dàgbà kémi náà lè jèrè wọn. ìyá tó bí màmá mi tí bọ́lá bá sùn án. wọ́n ti jèrè màmá mi jẹ́. ìyá tó bí Pàṣọ ti jèrè Àlàbí. àwọn ọmọ mi kọ́ dàgbà kémi náà lè jèrè wọn. àdúrà tèmi tí wọ́n lọ́ bá so. báwọn tó ti wọ̀ ní tẹ̀síìnù. tàgbóhùn yá tàgbóhùn bébì o. lọ́jọ́ kúnlẹ̀ kọ́lọ́ má lè jẹ́ òmìnira. tábàrà gbóhùn yá tàgbóhùn bébì. ilé rẹ̀ kùtù káàbọ̀. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Erosimo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimo wọ́n ṣe gbára lé. Erosimo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimo catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimo catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimo wọ́n ṣe gbára lé. àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé Ọlọ́run dá wa fúnra wa ni Àgànláyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀ bí omi ṣoore ṣẹ́yìn ṣẹ̀ṣẹ̀ dé di rédíò yín ni àbẹ̀ tí ń bá wa bọ̀ tó àlejò mi ti wà níkàlẹ̀ ẹ bá mi kí àwọn ará ilé. Àsàlámù àlékún fún gbogbo etí tí ń gbọ́ mi nílé ọba ní ṣọlá kàyéfì mọ̀ kí kálukú o níkàlẹ̀ níbikíbi tá a wà láyìíkáyé o àti bẹ̀rẹ̀ Ramadan náà kẹ́dùmarè jálá àjà o káfẹ́mi gígùn gba tèmi o káfẹ́mi gígùn gba tẹ̀sìn àmì o káfẹ́mi gígùn gba tẹ̀sìn àmì. àmìnà ya Allah ẹ ó jọ yín lójú ẹ ti mọ̀ pálára ní Jùmọ̀ bí mo máa ń ṣọ́ọ̀kì yín ni mo ti rí yípa àwọ̀ ẹ̀tẹ̀ ni ó ní bó ṣe rí lára èmi gan ti mọ̀ lára mi àwọn pé kí ni mo lè ṣe ó yá kó rárá bá mi wọlé pẹ̀lú bàbá ṣé ìdàdàkú ọ̀dà ni kí n pè yín ni àbí wákà àbí àwúrègbè àbí ewé nígbàlúwẹ̀lẹ̀ àpàlà style ẹ tún jẹ́ kó mọ̀. ọba ní ṣọlá kàyéfì o Èdùmàrè ṣáàlà wà ń pè o Èdùmàrè ṣáàlà wà ń bẹ o torí inú oṣù gbígbàdúrà lóṣù yìí o fún gbogbo mùmínì pátá fún gbogbo mùmínì pátá fẹ́ni nígbàgbọ́ sí àdúrà o àdúrà máa ló ń gbà o. bẹ́ẹ̀ ni àdúrà ló ń gbà
agbára kọ́. Ẹ bá mi dárúkọ yín ní kíkún fún àwọn ará ilé a ti mọ̀ wípé ẹ kórin wá ni kí ló dé ẹ má fakọ̀ sí ẹ sọ ẹ fẹ́ mi sọ. orúkọ mi lolúwa ní Ṣọlá Muhammadu Bashiru Isiaku tí gbogbo ayé mọ̀ sí Kàyéfì lórúkọ mi. ṣé ẹ sì rí pọ́pọ̀ bí yẹpẹ̀ ṣé you dey play mi ẹ mọ̀ pé èmi kì í bá wọn rírà sí kò lọ́mọ nínú ṣé mọ̀ pọ́tọ̀ ní ẹ̀bùn ọ̀tọ̀ ni pé àyọjúràn ẹni ìlẹ́bùn olóhùn ó tún wá fi yin Ọlọ́run ní àpàlà style ṣé mọ̀ wípé olórin Islam ló ń kọrin yìí àbẹ́ ayé èèyàn ní ẹgbẹ́ ọ̀rọ̀ pé gbogbo ọlọ́sàn àwẹ̀ yìí Islam ni ẹ jẹ́ kí wọ́n mọ̀. Èdùmàrè tó ní mí tó ní ọba dẹ́dá ló pàṣẹ kágbàwẹ̀ o ó pa láṣẹ nínú ìwé mímọ́ nínú Súrátù Al-Baqara wọ́n yìí ti tìrì lólúwa ti sọ pé gbogbo yín pàtàkì gbàwẹ̀ o kágbàwẹ̀ o fẹ́ fi dán gbàgbọ́ wa wò ni kò sí ohun tó fẹ́ fóúnjẹ wa ṣe fáǹfààní ara wa làwẹ̀ yìí o mọ́jọ́ sán nínú àwẹ̀ ó máa tó tán ọ̀rẹ́ wa ó máa tó tán Ramadana ó máa tó tán 9 ló kù ó máa tó tán 10 ló kù ó máa tó tán Kúra ṣòǹgbọ́ ó máa tó tán Ìmọ̀bù ṣòǹgbọ́ ó máa tó tán Rúkàyà ṣòǹgbọ́ ó máa tó tán Hàmídì ṣòǹgbọ́ ó máa tó tán Abdulrahman sáǹsá ó máa tó tán ìdí tálẹ̀ egún ọdún ìwọ gan bọ̀ wá dọ̀gá àwọn ọmọ ẹ̀ ṣe ń tó ṣe fún mi ó dùn mí ó ta mí lára ẹ jọ̀ọ́ ṣé wọ́n kọ́ ẹ̀kọ́ ṣe orin níbì kan ni àbí Ọlọ́run ló kàn fún yín lẹ́bùn. ọpẹ́ púpọ̀ fàdẹ́ẹ̀dá mi ò kọ́ṣẹ́ orin Ìlọrin Àfọ̀njá níbi tí wọ́n ti bí mi lọ́mọ kéwù nìkan là máa ń ké nínú ilé wa mo kàn dẹ̀ jí bára mi lẹ́ni tó ń kọrin ni mo wá rántí pé lọ́dún yẹn bàbá tó bí mi lọ́mọ àfáà ni Ṣéwù Ìsíákù Bùsírì nọ́mbà ẹni wọ́n ní tó bá tiẹ̀ fẹ́ kọrin kí ló jẹ́ tààrà ọ̀run tó kọ tààrà ayé mo ní kò yé mi mo kàn dé bára mi ni bàbá ni mo kọrin bí Àjì Kọmọrùdíìnì Kọmọrù ayé lóyún mo ní tí n bá kọ kò lè rọ̀ mí lọ́rùn ẹ jẹ́ mọ́ kápálá o bàbíyà ni ẹ̀bùn tọ́lọ́run fún mi. ìwọ Ọlọ́run ẹ wo ṣé mi ò sí lọ́yàn kọ́ mi tágbọ̀n gbé ga báyìí olórin tí mo wúwọ̀ ọ̀rọ̀ mo ní ó sọ orin ló ń kan tó o bá bìlíìfù kó o lè forin yí mi mẹ́rẹ̀ èmi gan fọ̀rọ̀ ọ̀rọ̀ ni mo ń sọ gbowó tí mo ní kí ẹ̀yin àtàwọn wò ẹ máa kọrin èmi gan máa sọ̀rọ̀ tó o nígbà tẹ̀ tí wọ́n ń kọrin ẹjọ́ ṣe ti ṣe àwo. kò tí ì bọ́ sí rárá mo ń gbìyànjú kí ìràwọ̀ ṣe àmọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn onísàbàbí rẹ̀ tí mo ṣalábàápàdé bíi Àjì Abdul Fatai Abímbọ́lá CEO Royal Foods and Drinks Nigeria. kéde tẹ́ ẹ̀ sanwó fún ẹ máa sanwó. ẹ má ṣe bínú. ṣé ẹ rí pé lórí yìí máa gbà mí ni ẹ̀yin fans mi ṣe ẹ̀ ń wò mí ràn ni bá mi gbórin wọn sókè. Allahu nuru fawqa nuri. Ìmọ́lẹ̀ ti dé o kókùnkùn ó paradà o. Ọba ní Ṣọlá ti dé o. Kàyéfì ti dé. Ọba ní Ṣọlá ti dé o. Kàyéfì ti dé. Olúwa Ọlọ́run Ẹlẹ́dàá máa tẹ̀lé wa. Fẹ́ni tó lébi inú kò gbọ́ o. Ọba ní Ṣọlá fẹ́ sọ̀rọ̀, Ọba ní Ṣọlá ti dé. Ìgbà ló ń ṣe baálẹ̀ agbọ́n mi, kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálẹ̀ odò, ẹni tó bá mojú ògùn ló ń pa bìnírè. Tá bá ń sọ̀rọ̀ nípa alága ìdúró alága ìjókòó tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó mojú ẹ̀, Jùmọ̀bí Omiṣore lọ́lọ́rundéládé ẹ̀wà náà. Fún èyíkéyìí ayẹyẹ ìgbéyàwó ọmọ yín tó ń bọ̀ lọ́nà, ẹ pè Jùmọ̀bí Omiṣore sórí 0704 424 7984 0704 424 7984.
Ramadan lọ́ba o. Ramadan lọ́ba oṣù. Oṣù kan ṣoṣo ni. Torí ńlá mẹ́ta. Gbogbo ẹ̀yin arìnrìn-àjò ọmọ jayéjayé tẹ̀ ń fẹ́ ilé ìtura tó dára tó yáàyì tó fọkàn balẹ̀ ẹ má ṣe wàhálà jìnnà the yem service apartment ní kí ẹ máa lọ ọ wà ní Peridot Street Treasure Island Estate orílẹ̀ mọ́ Ọbáfẹ́mi Owódé Local Government Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 0916 374 4666 0916 374 4666. Àdúrà mi sọ́lọ́run tó ṣẹ̀dá mi kọ́lọ́hún máa dùn mí ládàá Ramadan yóò kọ́lọ́hún. so ìjọ Nawarudeen Lagos branch tí wọ́n wà ní number 1 Folami Street Mushin ní Ìdí-Òro wọ́n ń pe gbogbo ènìyàn síbi Ramadan lecture lọ́dọọdún wọn tí wọ́n máa ń ṣe tó máa wáyé ní April 15 2023 láago 2 ọ̀sán nínú ọgbà NUDL Central Mosque tó wà ní number 1 Folami Street Mushin Ìdí-Òro oníwàásù ẹlẹ́yàn ní Sheikh Dikirulai Arogunmasa Deputy Chief Imam Nawarudeen Lagos branch olùkéde ní Alhaji Yekin Ọlásùnkànmí Ojúọlápé speaking gbogbo Mushin. Bismillahi ar-Rahmanir Rahim. Ya ayyuhallazina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. Ẹlẹ́dàá ló pàṣẹ wípé ká gbààwẹ̀ o ìbẹ̀rù lọ́lọ́run fẹ́ wò ó fẹ́ dán gbàgbọ́ wa wò ni o. ṣèbẹ́ nígbà tí mo sọ fún wọn ará alípẹ́ wa gbà mí wọn ẹ̀yin lẹ́yìn ò tí ì ṣàwò ṣé mi lèmi kọ̀ yẹn. Àkàndé ṣe léyìn náà fi ṣeré páàwọ̀ lásán ni. iléeṣẹ́ wo ló fẹ́ tà ìgbà wo ló máa jáde. èyí ò tí ì níléeṣẹ́ tá a máa gbé fún tó máa já alágbàtà àkànṣe ń fetí ẹ̀ kóra wọn ni. so àwọn fàsìkò yìí sọ gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ sí Ramadan tonic lápè yìí láti ọwọ́ Muhammad Bashir Olúwaníṣọlá kàyéfì sì lọ́rọ̀ yín lóòótọ́ wípé kí wọ́n kàn sí wọn bẹ́ẹ̀ dẹ̀ ni ṣàmọ̀ wípé nínú Ramadan la wà yìí àgàgà ní mẹ́wàá tó kù ní àwọn òru abiyì tí àwọn oríṣiríṣi Ramadan lecture máa lọ ṣé ẹ bá ń fẹ́ kí aláàjì wa Muhammad Bashir kàyéfì kí wọ́n wá síbẹ̀ kí wọ́n bá yín dá gbogbo yín lára yá níbi tí ẹ ti ń gbọ́ wáàsí káwé má bàa wọra jù ẹ sọ nọ́mbà tí wọ́n lè pè yín sí. 08068017583. ẹ pè lẹ́ẹ̀kan sí kẹ́ra pé. 08068017583. ṣé kìí ṣe tẹ máa sọ pé ṣáàmánù ń sùn ẹ pé bàdà tán dúró iná máa pè ẹ máa ní ẹ pè padà. kò sójú oorun a kì í sùn lójú ogun. ẹ lè pákéjì ni. orí iṣẹ́ láwa ó di tá a bá dé ká tó sùn. tó gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sórí wọn tí ẹ rí bó ṣe ń wọ̀ yín lákínyẹmí ara yẹn ló ṣe ń wò mí náà lákínyẹmí ara ẹ pè wọ́n sórí 0806 8017583 0806 ẹ ti mú bá ròyìn ó yá mo ti ní sùúrù 0806 8017583 ẹ pè wọ́n ní ìsìnkú sí tí wọ́n ń ṣe gbogbo àwọn òru abiyì tẹ́ ẹ fẹ́ jẹ́ kọ́ wọ́n bá yín tantalize yẹn kọ́ wọ́n bá yín spice ẹ̀ up ọlọ́run ò ní pé torí pé a ti ń gbàwẹ̀ pé ká má ṣe kíni ká fi sí kiri ká fi yin ọlọ́run kínú gbogbo wa dùn ṣó ti yé yín ẹ pè wọ́n kí wọ́n wá síbẹ̀ ṣe bẹ́ẹ̀ yín náà gbọ́ ẹ̀sùn jẹ́ kán mọ̀ nílé. gbogbo ẹni bá fẹ́ ṣe lẹ́yìn ládùúlẹ̀ kọ́ dìrì òru abiyì ní dátí ń ṣàdúrà níbi tí kálukú ti máa tẹ́wọ́ sọ́lọ́run ọba pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna Allahumma innaka afuwwun tuhibbul afwa fàáfù wa náà. omi ṣòro ìgbérin dáadáa kóró ẹ olókè kí wọ́n gbọ́ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa
fàáfù wa ná. Oya Allahumma iná kàrà fún o sórí ìbòlì àfúwà fàáfù wa ná. Bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn ṣé mo tún mo rí yẹn gbogbo ẹ̀ṣẹ̀ wa pátápátá láǹtọ́rọ àforíjì lọ́wọ́ Ọlọ́run tó lóun lọ́ba aláforíjì kó foríjì wá ó ṣàkíyí bá kan bóyá lè mọ̀ pé Hajiya Fatima Jùmọ̀bí Omiṣore ló ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn tèmi lórí nínú salam wọ́n ti dá lógo yẹn mọ̀ mo dẹ̀ fi ń dá yín lójú sí pé 2023 Hajj yìí àjọ ń lọ ni tó bá fi máa dìbò yìí báyìí tí wọ́n máa dé báyìí ẹ̀ ní dá mi mọ̀ mọ́ gbogbo 32 ẹ̀yìn nínú bẹ́ẹ̀ ẹ máa rí gold silver diamond máa fi síá tó bá yẹ kí n kí ẹ máa fẹ́ yín so kí wọ́n máa kí ẹ̀gbọ́n mi dáadáa Alhaji Yekin Ọlásùnbọ̀ Òjú Ọlápé speaking gbogbo ohun ṣe nìyẹn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ A+ Shabama wọ́n wà ní 114 Agege Motor Road ní Mushin wípé happy birthday to you brother mi dáadáa onílọ́jọ́ òbí yín lágbára Ọlọ́run ẹ̀ máa lékún lówó lọ́mọ lálàáfíà àti ẹ̀mí gígùn Ọlọ́run ti fi yín hàn kò ní fi yín hàn làwọn pa a ò ní rí yín ká sunkún ẹ̀mí yá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti ní ààyè ìdẹ̀ra ọkàn yín abalẹ̀ lára àwọn olùgbàwọ́ mi nìyẹn torí ẹ̀ ló jẹ́ kí n máa kí wọ́n kí n máa sà wọ́n báyẹn speaking gbogbo Mushin happy birthday to you brother mi long life and prosperity tẹ́ bá ń gbọ́ ní iléeṣẹ́ rédíò Lagos láti ń kíyín àti lórí Nuru Salam à ń kíyín lórí Àgànláyé à ń kíyín èmi Jùmọ̀bí Omiṣore fúnra mi náà mo tún wá ń kíyín wípé happy birthday to you kò ní di báyìí lọ lórí ètò yín ètò wa Àgànláyé lọ́sẹ̀ tòní tó bá di lọ́jọ́ mẹ́jọ ẹ pàdé wa pẹ̀lú àkàntì ètò Àgànláyé pẹ̀lú Jùmọ̀bí Omiṣore ó dàbọ̀. àwọn ìyàwó tá a fẹ́ sílé tí wọ́n ń dáná sínú ti sáré. Ọlọ́run máa.